ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ ìfẹ́ ọmọ mi rí àpèjúwe odò ọlọ́run ẹ̀rí ọba tó bá yẹ mọ́jà yà lólo gbanigbani ni tá a sáyà ọlọ́mọ̀ràn tí gbogbo ẹ̀dá dúró máa gbé ọ̀gá yọ̀ ọ́ lógo bàbá gbọ́ ọpẹ́ wa aláàánú lọ́ba tó pọ̀ nípa àti ó yá gba ẹ̀yìn wa ọba àwọn ọba olúwa àwọn olúwa ó yá gbọ́ ọpẹ́ wa ọlọ́run májẹ̀mú atúwá ní ọ̀sán ní orúkọ jésù bàbá jẹ́ ká rí ọ ọmọ jẹ́ ká rí ọ ẹ̀mí mọ́ jẹ́ ká rí ọ ọlọ́run aláàánú ó yá gún wá sáàrin wa bá wa ṣe a ó yìn ọ́ a ó gbé ọ̀gá jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti jẹjọ títí di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dèmi àti ẹ̀yin sí ọba tí ọjọ́ wọn fẹlòmíràn ṣe wá mo rí ọwọ́ yín adé mo rí yín lórúkọ jésù adé tí ọlọ́run pè yín yẹn ọlọ́run adé ní adé ìyá adé ògo ọba èrè adúró tì yín ẹ̀ nígbà èrè tìjú a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti jẹjọ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ òní ọba tí ọjọ́ wọn fẹlòmíràn ṣe mi àti ẹ̀yin a dúpẹ́ nínú ọlá ńlá rẹ̀ a yìn agbéga ọlọ́run májẹ̀mú kó gbọ́ ọpẹ́ wa ohun olúwa agbára àdúrà òun náà ni a tún fẹ́ gbọ́ ní ọ̀sán yìí ibẹ̀ láti máa gbọ́ ara àwọn tí ọlọ́run ti ṣe lóore rí ibẹ̀ láti máa gbọ́ àwọn tí ọlọ́run dáhùn tí ohun ọlọ́run àsọtẹ́lẹ̀ ọlọ́run ṣẹ nínú ayé wọn lẹ́yìn èyí la lọ nínú àkànṣe àwọn agbára àdúrà èyí tó jẹ mọ́ ohun tá a bá sọ̀rọ̀ lé lórí lórúkọ jésù àti èmi àti ẹ̀yin ohun mi ò mọ̀ rí kò ní fọ̀ sí wa ohun ọlọ́run èyí tó ń wá láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú orúkọ mi náà ní Eriabanise JP lórúkọ jésù a ò ní gbèrè tìjú ọlọ́run májẹ̀mú ni yóò dì wá mú tá a bá ní ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ohun kankan tí a fẹ́ bá mi sọ tẹlifóònù nọ́mbà mi náà ní èyí 070 57 84 23 11 070 57 84 23 11 lórúkọ jésù a ò ní gbèrè tìjú tẹlifóònù nọ́mbà mi nù báyà fún ẹ̀bẹ̀ àdúrà ni tàbí fún ọ̀rọ̀ kan èyí tí a bá fẹ́ bá mi sọ lórúkọ jésù gbogbo aládé ilé ológo ohun olúwa náà tó ń tẹ̀síwájú báyìí kí ni ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí kí ni ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí ọ̀rọ̀ èlíjà ni ọ̀rọ̀ èlíjà ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí èlíjà ó ní ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí èlíjà náà jẹ́ ìránṣẹ́ ọlọ́run èlíjà jẹ́ ìránṣẹ́ ọlọ́run ẹni tí ẹ̀mí ọlọ́run gbé inú rẹ̀ ẹ̀mí tí ẹ̀mí ọlọ́run ṣe kí ni ó wà pẹ̀lú ẹ̀ ní gbogbo ìgbà èlíjà jẹ́ ìránṣẹ́ ọlọ́run ó sì jẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí ọlọ́run gbé inú rẹ̀ mò ń sọ̀rọ̀ nípa èlíjà ní ọ̀sán yìí lórúkọ jésù àti èmi àti ẹ̀yin a ò ní gbèrè tìjú èlíjà ni ẹni tí ọlọ́run kọ sí pé kó lọ sí ìlú sárífátì ni ẹ̀mí ọlọ́run darí ẹ̀ lọ ó darí ẹ̀ lọ sí ibẹ̀ ó lóun ó ti pèsè opó kan sí ojú ọ̀nà fún lájẹ́ pé yóò máa wá jíjẹ àti mímu fún un ó lóun yóò ti pèsè obìnrin kan síbẹ̀ fún ẹni tí ó máa ṣe ìtọ́jú ẹ̀ ọ̀rọ̀ sárífátì opó ní wà níbẹ̀ nítòótọ́ wòlíì èlíjà gbéra nítòótọ́ ó ń lọ pẹ̀lú ìrìn àjò rẹ̀ sí ìlú sárífátì láti lọ ṣe kíni láti lọ ṣiṣẹ́ tí ọlọ́run rán ní ibẹ̀ ẹ̀rí ó débẹ̀ nítòótọ́ ó dé ẹnu odi ìlú yẹn ó rí obìnrin yìí ó ń sa igi jọ ní ibẹ̀ ṣé èmi àti ẹ̀yin ṣé àti ẹ̀ ní ìgbàgbọ́ nínú àwọn ènìyàn ọlọ́run náà ṣé àti ẹ̀ ní ìgbàgbọ́ láàrin ara wa sí ara wa gan pàápàá ṣé a ní ìgbàgbọ́ láàrin ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ǹjẹ́ a lè fi inú tán ọ̀rẹ́ tàbí pé a lè fi inú tán ara wa bí ìránṣẹ́bìnrin yìí
ó lè rí pẹ̀lú àmì pé ẹni àmì òróró Ọlọ́run ni nítòótọ́, ṣùgbọ́n ṣó gbà á gbọ́, ṣó ní ìgbàgbọ́ nínú rẹ̀? ǹjọ́ mọ̀ pé ìránṣẹ́ yìí bó tiẹ̀ ṣe ń bọ̀ nì, kí ló ń bá bọ̀? òun tó kọnu sí ti jẹ́ lájẹ́ pé kóun fún òun ní omi mu. ṣé èmi àti tiẹ̀ lè fún ṣá lè fi oúnjẹ lọ ọmọnìkejì wa sá? ṣé èmi àti ṣá tiẹ̀ lè ṣoore fún ọmọnìkejì èyí tó jẹ́ pé yóò mọ rántí oore títí láéláé? ǹjẹ́ èmi àti ẹ̀yin, ǹjẹ́ àti ẹ̀ ti ní ẹnìkan pàtó tá a ṣoore fún tó sì yẹ pé kò ní gbàgbé láéláé? ṣé èmi àti ẹ̀yin ṣáà ní ẹnìkan pàtó tó lè sọ pé lágbájá ni alátìlẹyìn àtolóore mi, lágbájá ni Ọlọ́run fi ṣe sábàbí ọ̀rọ̀ ayé mi? ṣé èmi àti yín lè sọ nípa rẹ̀? ó pọ̀ ní nítòótọ́, ó ṣe kí ni? ó ń sagi wẹ́wẹ́wẹ́ méjì jọ, èyí tó fẹ́ ṣe kí ni, tó fẹ́ fi lọ dáná oúnjẹ èyí tí ó jẹ. ó ní kóun àti ọmọ òun jẹ tán káwọn ṣe kí ni, kí àwọn sì kú, torí wọn ò ní àgbẹ̀kẹ̀lé nínú ìmíràn bóyá wọ́n tún lè rí. rí ìránṣẹ́bìnrin yẹn ó ń sa igi tiẹ̀ ní kí wòlíì Èlíjà tó lọ bá. bó sì ṣe súnmọ́, ó ní arábìnrin jọ̀ọ́ fún mi ní omi mu. ṣé èmi àti yín tiẹ̀ lè fi ohun rere lọ ọmọnìkejì wa? ṣé èmi àti yín lè fi oúnjẹ fún ọmọnìkejì bí? rí ẹni wọ́n lọ ń bomi fún tí wọ́n ti bomi dé tó tún ní jọ̀ọ́ o, tí o bá ti ń bọ̀ nì bá mi mú oúnjẹ èyí tí màá jẹ bọ̀. rí ẹnu èfún lómi mú tó ṣẹ̀ṣẹ̀ lọ bu omi fún, tó wá rí pé ìránṣẹ́ yẹn ń lọ, ó wọnúlé lọ, tó tún wá ń pè é pé jọ̀ọ́ tí o bá ń bọ̀ bá mi mú oúnjẹ bọ̀ èyí tí màá jẹ. torí onírìn àjò ni wòlíì Èlíjà jẹ́ sí ìlú Sárífátì yẹn, bó jẹ́ jẹ́ pé Ọlọ́run ló darí ẹ̀ lọ síbẹ̀ pé máa lọ sí ibẹ̀, nítorí pé kíni, òun ó ti pèsè obìnrin èyí tí ó máa tọ́jú rẹ̀, nítorí ibi tó ti ń bọ̀ ilẹ̀ ẹbẹ̀ omi ibẹ̀ gbẹ ni. ilẹ̀ ẹbẹ̀ omi ibẹ̀ ṣe kíni, omi ibẹ̀ gbẹ. tí a bá lọ wo ìwé First King, ẹ já lọ wo ìwé àwọn ọba, tá a bá wo ìwé àwọn ọba 17, a ó rí láti ẹsẹ̀ kìíní, ṣùgbọ́n lẹ́yìn tí mo ń sọ nípa rẹ̀ ni láti ẹsẹ̀ ìkẹjọ ni mo ti bẹ̀rẹ̀ ìtàn eléyìí. ṣùgbọ́n tí a bá bẹ̀rẹ̀ sí wò láti ìkíní, ìránṣẹ́ Èlíjà yẹn ibi tí Ọlọ́run dá sí pé kó máa lọ, kó máa jẹ, kó máa mu níbẹ̀, omi ibẹ̀ gbẹ náà ló Olúwa tó fi darí rẹ̀ pé máa lọ sí ìlú Sárífátì. òun yóò ṣe kíni, òun yóò ti pèsè obìnrin kan síbẹ̀ fún ọ. ṣé ǹjẹ́ Ọlọ́run pèsè aláàánú ti ìwọ bí? dáàdì mọ́mì, ṣé èmi àti yín ǹjẹ́ à ń retí aláàánú bí? a nídìí aláàánú kan. bẹ́ẹ̀ sì ni lórúkọ Jésù, aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ, lórúkọ Ọlọ́run alààyè Olúwa yóò rán sínú ayé wa. rí mọ́mì dáàdì, nígbà tí ìránṣẹ́bìnrin nì tó ń sa ogi tiẹ̀ tí wòlíì wá tún débẹ̀ tó ń wò pé igi hóró méjì ló ń sà jọ, tó ti mọ̀ pé ìyẹ̀fun kékeré tóun nìyẹn kò ju tí òun lè ṣe kíni, tí òun lè jẹ, òun àtọmọ òun, àló tún sọ pé àwọn fẹ́ jẹ tán káwọn sì ṣe kíni, káwọn sì lọ kú ni. dáàdì mọ́mì, lórúkọ Jésù, a ò ní jẹ́jẹ́ ẹ̀gbẹ́ ní àsìkò yìí, torí pé kíni, a ní ohun rere ṣe fún Ọlọ́run, a sì ní ohun rere ṣe fún ènìyàn. rí bí ìránṣẹ́ yẹn ṣe súnmọ́, ó ní jọ̀ọ́ sáré fún mi ní omi mu arábìnrin. obìnrin yẹn sáré wọnúlé lọ láti lọ bu omi wá. wòlíì Èlíjà tó wá sọ fún pé jọ̀ọ́ tó bá ti ń bọ̀ bá mi mú oúnjẹ kékeré, kó o bá mi ṣe kíni, kó o bá mi mú bọ̀. ẹni tó jẹ́ pé ìyẹ̀fun kékeré làwọn gan nílé òun àti ọmọ rẹ̀, àló ní káwọn jẹ́ tán káwọn sì ṣe kíni, káwọn sì lọ kú ni, nítorí pé kíni, kò sí àgbẹ̀kẹ̀lé fún wọn mọ́. dáàdì mọ́mì, lórúkọ Jésù, ohun tó jẹ́ àgbẹ̀kẹ̀lé yín ní orúkọ Jésù, ọ̀tá ò ní fi pa yín lẹ́kún. ọmọ lọ́lá, torí pé ẹ mọ àsìkò ètò yìí, ẹ sì ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, mo ní tó yẹ yín yẹ ayé yín ní orúkọ Jésù, ọ̀tá ò ní fi dá yín lóró. rí ìránṣẹ́ yẹn kò ní àgbẹ̀kẹ̀lé mọ́, nítorí pé mọ̀ wípé ìwọ̀n oúnjẹ táwọn níyẹn àtòun àtọmọ òun, káwọn jẹ́ tán káwọn sì lọ sí kíni, káwọn lọ kú ni, torí pé wọn ò ní ìrètí wípé wọn tún lè rí ìmíràn. ẹ gbọ́, ṣé bó ṣe yẹ kí ìránṣẹ́bìnrin yẹn ronú nìyẹn? àti ṣé bó ṣe yẹ kó sọ̀rọ̀ jáde nu? ta lẹni tá a mọ̀ pé àṣẹ ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀
bí ó ṣe sọ yẹn tó mọ̀ wípé àṣẹ lè gùn bí látara wòlíì Èlíjà bí ṣùgbọ́n wòlíì Èlíjà ò fi ṣe wòlíì Èlíjà kò fi ṣe rárá torí pé kíni wọ́n ní sáà tètè kọ́kọ́ lọ fún mi ní omi mu ná ìránṣẹ́bìnrin lọ bu omi wá ẹ̀rí èèyàn mélòó ló lè sọ nípa ẹ̀yin àbí èmi wípé lágbájá ìlà láàánú mi ìránṣẹ́bìnrin yẹn lọ bu omi bọ̀ wá fún wòlíì Èlíjà Èlíjà sì tún sọ fún pé jọ̀ọ́ tó o bá ti ń bọ̀ kó o ṣe kíni kó o bá mi mú oúnjẹ díẹ̀ wá èyí tí màá jẹ lórúkọ Jésù ohun tó yẹ yín yẹ ayé yín ọ̀tá àti ìkẹyàn wò ní fi pọ́n yín lójú ẹ̀rí tí ìránṣẹ́bìnrin yẹn bá sọ pé òun fẹ́ fún wòlíì Èlíjà ní oúnjẹ yìí tó wò pé òun ò fi pọ́n lójú òwò tó ní á fún ọ lómi mu tó wá ń bèrè oúnjẹ ìwọ̀nba táwa gan ní bó ṣe oúnjẹ tó fẹ́ jẹ tí ẹ̀mí Ọlọ́run bá sọ pé fi tọrẹ fún lágbájá gbé fún ó ní ìdí tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ tó ní ètò tí ó ṣe fún ọ ètò rere tọ́lọ́run dẹ̀ ṣe sínú ayé yín ètò rere tọ́lọ́run ṣe fún yín nínú ọdún yìí ní orúkọ Jésù ọ̀tá ò ní gbọ̀n sọnù ọmọlọ́lá o àti gbogbo ojú ọkọ̀ tó wò mí ètò rere ìpín rere tí Ọlọ́run yàn fún yín ní ọdún yìí ní orúkọ Jésù ò ní fi pọ́n yín lójú ẹ rí sàmà nígbà tí ìránṣẹ́ yẹn wá wò ó ní kóun tún ṣe oúnjẹ wá ó kù ṣe fún ó ṣe fún pẹ̀lú kólòbó òróró kékeré tó ní ó ṣe òun náà jẹ ó sì fún wòlíì Èlíjà náà jẹ ẹ rí ó dáa kí a máa ṣoore ta ló lè sọ nípa èmi àbí ẹ̀yin tó lè sọ pé lágbájá ló lóore mi ìlà láàánú mi ìlò onísábàbí mi ó lójú ẹni tó lè sọ ó lójú ẹni tí wọ́n lè sọ sí pé lágbájá ló lóore bẹ́ẹ̀ ó sì yẹ ká jẹ́ onísábàbí fún ẹnìkan dáàdì mọ́mì ó yẹ kí èmi àti ẹ̀yin ká jẹ́ onísábàbí fún ayé ẹnìkan Ọlọ́run fi wòlíì Èlíjà ṣe sábàbí fún obìnrin yìí tòró pásìbù pé bí Ọlọ́run ò bá tètè darí rẹ̀ wá ni ó ṣeé ṣe kọjá pé nítorí kí wòlíì Èlíjà lọ tètè ṣiṣẹ́ yẹn l'Ọlọ́run fi jẹ́ kí omi tó ní kó lọ máa jẹ kó máa mú bẹ̀ ó lè jẹ́ pé ìmọ̀ Ọlọ́run lájẹ́ kó mi gan omi odò ni kó gbẹ nígbà tí ò bá rómi mu yóò lè lọ sí ìlú Sálfátì tó ń ràn lọ kó lè lọ bá obìnrin yìí torí pé kí ni èrò tó ní nínú yẹn kó má bàa di múmú ṣẹ Ọlọ́run fi gbé wòlíì Èlíjà tó fi gbé dìde wọ́n pé tètè máa lọ sí Sálfátì nísinsìnyí wàá bá obìnrin kan ó dé odi ìlú yẹn bá tòótọ́ ó rí obìnrin yìí ó bẹ̀rẹ̀ sí sa igi wẹ́wẹ̀wẹ́ jọ ó ń torí pé kí ni òun àti ọmọ òun àwọn fẹ́ fi ṣe ìwọ̀nba ìyẹ̀fun táwọn ní ni káwọn ṣe jẹ kí ni káwọn jẹ tán káwọn ṣiṣẹ́ kí ni káwọn lọ kú ni ẹ rí dáàdì mọ́mì lórúkọ Jésù ikú òjijì èyí tí ọ̀tá rorò ayé yẹn lórúkọ Jésù mo ní kò ní ṣẹ kò ní di mímú ṣẹ nítorí pé èrò rere lọ́lọ́run ní sí wa èrò dáradára dẹ̀ ni dáàdì mi mọ́mì nítorí pé ìránṣẹ́ obìnrin yìí ti ro ayé rẹ̀ pin kò lérò pé bóyá Ọlọ́run tiẹ̀ tún lè ṣe oúnjẹ ní ìjọ́ kejì òun wá wò pé káwọn kàn ṣe wọn bá kékeré káwọn jẹ tán káwọn lọ kú ó ṣe wá kú èyí tí èmi àti yín lérò ní ọkàn yẹn bóyá ẹ̀mí kan ń bá ọ sọ̀rọ̀ pé yín tó lè ṣe rè tó fi lè ṣe kúrò nínú ayé ẹ má gbà láàyè torí pé èrò ti èṣù ni ìpinnu tọ́lọ́run ní fún ayé yín ìpinnu dáradára ni ògo sì ń bọ̀ tẹ́ ẹ lò ẹ sì lò títí dòpin ayé yín ni ẹ má jẹ́ ká gbẹ ẹ̀mí èṣù àti ẹ̀mí òkùnkùn láàyè torí búburú ọjọ́ wọn ló tó fún ọjọ́ ṣùgbọ́n búburú kan kì yóò ṣubú lù wá bíbélì ti ń tú iná ló ń dé búburú kan kì yóò ṣubú lù wá ó ní àrùn karùn kan kì yóò ya ilé wa dáàdì mọ́mì ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mo mọ̀ wípé Ọlọ́run mọ̀ rán wòlíì Èlíjà ó ní tètè máa lọ síbẹ̀ ó dóde ìlú yẹn ó pàdé obìnrin nítòótọ́ ìyẹn sa igi tiẹ̀ láti jẹ́ pé kí wọ́n fi dáná òun àtọmọ rẹ̀ ó ní káwọn jẹ tán káwọn ṣe kíni káwọn sì lọ kú wòlíì Èlíjà wa ni kú ọ̀dà náà sábà ṣe lọ bomi wọ yẹn o ṣùgbọ́n bẹ́ẹ̀ mi tún ṣe oúnjẹ bọ̀ torí tó ṣé kò ní ti mọ̀ ní ṣe bí arínú lóde lọ́lọ́run ó ti mọ̀ torí èrò tí Ọlọ́run sọ fún àti gbogbo bó ṣe ní yóò bá iná ló ṣe bá obìnrin yẹn ẹ jẹ́ kí èmi àti ẹ̀yin ẹ jẹ́ ká jẹ́ onísábàbí fún ẹnìkan lénìí ẹ jẹ́ ká jẹ́ onísábàbí fún ẹnìkan ní inú ayé wa débi pé yóò lè máa sọ pé lágbájá o ọmọ lágbájá onísábàbí àti ṣe rere àti débi ògo mi ẹ sì jẹ́ ká mọ rántí onísábàbí wa ní ìgbàkúùgbà àti pé bí àbá lè súnmọ́ tá àbá sì lè dọ́dọ̀ rẹ̀ gbogbo ó bá jìnnà sí wa tó ẹja máa fàdúrà ràn lọ́wọ́ torí pé sábàbí ló jẹ́
ẹ gbọ́ mi sàmà nítorí pé kí ni wòlíì Èlíjà jẹ́ onísábàbí fún obìnrin yẹn láti má jẹ́ kó kú torí gbogbo kó lò bó òróró rẹ̀ kéékèèké gan ó wò pé òun yóò ṣe kéékèèké yẹn kó wà tó ọmọ jẹ káwọn sì kú ṣe mọ̀ pé èrò tó ní lọ́kàn yẹn èrò yẹn padà ṣẹ dáàdì mọ́mì èrò yẹn padà ṣẹ ń tó fi yẹ ká máa ro èrò rere ní gbogbo ìgbà ní gbogbo àsìkò àti ní gbogbo ìṣẹ́jú nínú ayé wa nìyẹn èrò yẹn ṣẹ wọ́n ṣe tántòótọ́ wọ́n sì jẹ wọ́n mu ẹ̀rí wọ́n jẹ wọ́n mu obìnrin opó ni ó dáná oúnjẹ yìí wọ́n jọ jẹ wọ́n mu wòlíì Èlíjà ń gbébẹ̀ tọ́rọ mà wípé èyí tí Ọlọ́run sọ fún òun yẹn àbí yóò ṣe àbí kò ní ṣe ẹ já lọ wòwe first king yẹn ẹ já wo 17 ẹ wo láti 8 rẹ̀ ẹ já wo dé 17 ẹ kà dé 17 ẹ rí ọ̀rọ̀ tí mò ń sọ nínú rẹ̀ ẹ já lọ wò dé 17 8 to 17 ẹ rí ṣùgbọ́n tá a bá tún kọjá nígbà tó wá yá tí ìránṣẹ́ yẹn bẹ̀rẹ̀ sí gbélé rẹ̀ wòlíì Èlíjà ń gbé bẹ̀ ó ń ṣe àtìpó rẹ̀ níbẹ̀ ó ń ṣiṣẹ́ ó ṣe gbogbo tọ́lọ́run rán níbẹ̀ ọmọ ní padà kú torí èrò tí ìyá ẹ̀ ní wípé káwọn jẹ́ tán káwọn kú ṣùgbọ́n torí ọ̀rọ̀ tó sọ Ọlọ́run jẹ́ kí àmì kó hàn wípé n tó wí yẹn kó sì ṣẹ kíkú ṣe Èlíjà lọ́pá lọ́mọ ọmọ yẹn ṣàìsàn ó sì kú nítòótọ́ ọmọbìnrin yẹn wá bẹ̀rẹ̀ sí sọ pé ìwọ arábìnrin yìí àbí ìwọ arákùnrin yìí ṣé kìí ṣe pé wíwá tó wá sí ọ̀dọ̀ mi ṣé ṣe pé wá mú mi rántí àwọn ẹ̀ṣẹ̀ mi ni tí a bá lọ wò láti 18 to 24 rẹ̀ délẹ̀ a ó tún rí ìkà níbẹ̀ wòlíì Èlíjà kò kú ṣe ó gbọ́ ọmọ nì lọ́wọ́ rẹ̀ ó gbé lọ sí yàrá òkè níbi tó fún un ó wá lọ sùn lé wọ́n bẹ̀rẹ̀ sí ké pe Ọlọ́run gbà mí nítorí pé wọ́n ló ní kí n wá sí ilẹ̀ yìí ìwọ ló rán mi wá síbí kí ọ̀rọ̀ rẹ lè bá a ṣẹ kí ọ̀rọ̀ májẹ̀mú rẹ lè bá a ṣẹ dákun dá ìmí ọmọ yìí padà sí dá ẹ̀mí rẹ̀ padà sí ní àgọ́ ara ìyá wà nísàlẹ̀ wòlíì Èlíjà mọ́ ọmọ lọ sókè ó sì lọ sùn lé ó bẹ̀rẹ̀ sí gbàdúrà àdúrà rẹ̀ kú gbà lórúkọ Jésù àdúrà èmi àti iná yóò gbà ní ọ̀sán yìí nítorí pé kí ni a gbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ rere ọ̀rọ̀ àlàáfíà a gbọ́dọ̀ máa sọ jáde ní wákàtí àti wákàtí a ò mọ ìgbà tí àkókò èyí tí áńgẹ́lì yóò kọjá áńgẹ́lì ètí ọkọjá tí ó sáyìn ọ̀rọ̀ wa sí rere lórúkọ Jésù òní yóò kọjá nínú ayé wa òní yóò kọjá nínú ayé wa ẹ rí dádì mọ́mì èrò tó ní lọ́kàn pé káwọn jẹ́ tán káwọn sì kú yẹn èrò ní padà ṣẹ ṣùgbọ́n bó ṣe padà ṣẹ ń kọ́ Ọlọ́run tó gbọ́ ohùn Èlíjà ó gbọ́ ohùn rẹ̀ ó gbọ́ ohùn ọpẹ́ rẹ̀ ó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ pé Ọlọ́run gbà mí Ọlọ́run gbà mí torí òun mọ̀ pé Ọlọ́run dáradára ni ọ́ Ọlọ́run ṣàánú fún mi jẹ́ kí ẹ̀mí ọmọkùnrin ọmọ yìí jẹ́ kó padà sínú rẹ̀ ẹ̀mí rẹ̀ padà dádì mọ́mì ẹ̀mí rẹ̀ padà Ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ torí pé Èlíjà ti sọ pé torí pé òun mọ̀ pé wọ́n ni Ọlọ́run dáradára sí ni ẹ̀mí rẹ̀ padà sínú ọmọ yẹn ó sì di alààyè ó yà á mú sọ̀kalẹ̀ fàlẹ́ yẹ lọ́wọ́ ẹ rí ẹ jẹ́ ká mọ ohun tí a máa sọ ẹ jẹ́ ká mọ ohun sábàbí wa ọ̀rọ̀ yẹn ọ̀nà méjì ló kú sí ká mọ ohun sábàbí wa ká sì máa fi àdúrà ràn lọ́wọ́ ká wá ṣe kíni ká wá máa fi ọ̀rọ̀ ẹnu wa ká máa sọ ọ̀rọ̀ àlàáfíà ká máa sọ̀rọ̀ rere torí a ò mọ ìgbà àti àkókò tí áńgẹ́lì lè kọjá ẹ rí áńgẹ́lì gbọ́ ọ̀rọ̀ nì látẹnu ìyá yẹn wípé káwọn jẹ́ tán káwọn sì kú ṣùgbọ́n Ọlọ́run ò wá fẹ́ jẹ́ kí ìwọ ìyá ó kú lójú rẹ̀ gangan náà ló jẹ́ kó mọ̀ pé ihun tó béèrè yẹn ìwọ àtọmọ rẹ òun jẹ́ kó òun fi àmì hàn orúkọ Jésù àmì rere ni yóò ṣẹlẹ̀ nínú ayé wa ìwọ ojú ọkàn tó wò mí ọmọ lọ́lá àmì ayọ̀ èyí tí gbogbo ayé fi mọ̀ pé Ọlọ́run ń gbọ́ ẹ̀bẹ̀ yín ní orúkọ Jésù ni yóò ṣẹlẹ̀ nínú ayé yín rí sàmà Ọlọ́run ló fi wòlíì Èlíjà ló fi kẹ́ ẹ̀ tí ò bá fi wòlíì Èlíjà kẹ́ ni ohun tá à ń wí kọ́lá dádì mọ́mì ọmọ yẹn á kú ṣe kí ni á kú fínfín a gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ àlàáfíà a gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ rere a gbọ́dọ̀ máa jẹ́ kí ọ̀rọ̀ àlàáfíà kó máa tẹnu wá jáde ní gbogbo ìgbà àti ìṣẹ́jú àti àkókò lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú a lọ nínú àdúrà lénìí dádì àti mọ́mì mi a lọ nínú àdúrà bíbélì wá sì kú méjì síbẹ̀ ṣe mọ̀ ìbéèrè tá a béèrè ní last week náà la máa tún béèrè lọ́sẹ̀ yìí bíbélì wa méjì tó kù rèé ìbéèrè tá a béèrè last week yẹn náà la máa tún repeat ó yẹ kí bíbélì yẹn lọ torí wọ́n ti ń pè wá pé ká tún wá gba bíbélì tá a mọ̀ fún àwọn ènìyàn wa lórúkọ Jésù àwọn onígbèrè tìjú á lọ gba àdúrà ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlòmíràn gan kì í ṣe wòlíì ṣùgbọ́n àṣẹ ọ̀rọ̀ tọ́lọ́run fún
ó yẹ kó òun gan máa mọ̀ pé òun ní àṣẹ ọ̀rọ̀ lẹ́nu ṣóyé wa òun gan máa mọ̀ pé òun ní àṣẹ ọ̀rọ̀ lẹ́nu ẹja kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ mo yìn ọ́ nítorí pé ó dá mi kò sí ẹnikẹ́ni tọ́lọ́run dá sínú ayé tí ò ní ẹ̀bùn tiẹ̀ ṣùgbọ́n bó o ní a ṣe ń ṣe àwárí àti lo ẹ̀bùn wa bó o la ṣe ń gbé àgbékalẹ̀ ẹ̀bùn ara wa yẹn tó fi ń wúlò bó o la ṣe ń lo ẹ̀bùn ara wa tí gbogbo yẹn fi mọ̀ pé lágbájá ní ẹ̀bùn àlá ẹlòmíràn tó bá sọ fún wọn ní lágbájá ní ẹ̀bùn àlá torí kò lè lálà sí nínú àwọn èso tọ́lọ́run ṣe fún mi ìyìn kan wà tó yẹ pé ní tó bá sọ báyìí nínú àlá bẹ́ẹ̀ ni mo máa ń wo gbòye kálukú wọn nítorí pé kíni kálukú ló ní ẹ̀bùn tiẹ̀ ẹ̀rí ìyábìnrin yẹn ò mọ̀ pé òun lẹ́bùn ni kò mọ̀ pé òun ní ẹ̀bùn àti sọ̀rọ̀ kó sì fẹ́ ṣe ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó mọ̀ ó fi hàn pé ṣùgbọ́n wò nípa ìwọ ṣùgbọ́n kó o lè bà mọ̀ pé ohun tó o wí nì yóò ṣe ilé òkú sí pé wọn ò lugi mọ́ lórí wọn ò lugi mọ́ lórí rárá ẹ̀rí ẹ jẹ́ ká máa fi ẹnu wa pé ohun tó dára sínú ìrìn àjò wa Ọlọ́run tí mo fẹ́ yàrá bó bá wù wọ́wọ́ sọ pé oṣù 6 sísìn Ọlọ́run mo fẹ́ máa control lágbájá mo fẹ́ máa control Dubai ohun tó Ọlọ́run lè ṣe ni gbogbo tó dára láyé yìí káwọ́ Ọlọ́run Elédùmarè ló wà àwọn ènìyàn máa ń fọwọ́ aago sẹ́yìn tó o bá ti sọ pé Ọlọ́run ọwọ́ aago mi ò gbọ́dọ̀ fà sẹ́yìn mọ́ aago mi gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ sún síwájú dáàdì mọ́mì aago yín gbọ́dọ̀ sún síwájú ẹ ká já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà Ọlọ́run mo dúpẹ́ pé o tiẹ̀ dá mi sí ó fún mi ní ẹ̀bùn tèmi náà èyí tí mo sì máa ń lò Ọlọ́run má gba ẹ̀bùn yẹn kó lọ́wọ́ mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run má jẹ̀mú ẹ̀bùn tó fún mi má gbà lọ́wọ́ mi Ọlọ́run má jẹ́ ó di rádaràda mọ́ mi lọ́wọ́ ẹ̀bùn èyí tó fún mi ní orúkọ Jésù ó yá má jẹ́ ó di bàjẹ́ Ọlọ́run ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ ọmọ ràn mí lọ́wọ́ ẹ̀mọ́ ràn mí lọ́wọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run ẹ jẹ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo tó lè lù má ṣe nínú ayé mi Ọlọ́run dárí ẹ̀jẹ̀ mi ẹ̀ṣẹ̀ lọ́kàn lè rú ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kọ̀ àti ìbàbá èyí tó lè fa kí n máa sọ̀rọ̀ tàbí kí n máa ronú tó dára nínú ayé mi kó má di mímú ṣẹ Ọlọ́run dárí ẹ̀jẹ̀ mi ní wákàtí wọ̀ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run má jẹ̀mú ọ̀rọ̀ èyí tí màá sọ tó yẹ pé yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ tí ò ní jí ó ṣeé ṣe ó yà pé ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ kò nu ayé mi ọba mú mi kó nu ẹ̀ṣẹ̀ ọmọ mú mi kó nu ẹ̀ṣẹ̀ mímọ́ mú mi kó nu ẹ̀ṣẹ̀ yẹn má jẹ́ ó dínà ògo mi mọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Allah sọ fún Ọlọ́run nísinsìnyí Ọlọ́run rú ahọ́n mi ní agbára tó bá ti rú ahọ́n rẹ lágbára tí wọn náà mọ̀ pé òun sọ̀rọ̀ òun ṣẹ bẹ́ẹ̀ mọ̀ gbà kí ẹ̀sára pẹ̀lú lílo rẹ̀ torí tó bá ti ń gbà kí ẹ̀sára pẹ̀lú lílo rẹ̀ yóò tún fún ọ lẹ́bùn mi tó bá ti rí pé òun lò dáadáa yìí máa ń fún yàn lẹ́bùn kún ni tó o bá ti lò dáadáa yóò tún fún ọ ní mìíràn yóò tún fún ọkùn ni a lọ sọ fún Ọlọ́run Olúwa ró ahọ́n mi ní agbára Olúwa jogún agbára ńlá fún ahọ́n mi ó yá gbé agbára ńlá wọ ahọ́n mi ó yá ró ahọ́n mi ní agbára gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Olúwa ró ahọ́n mi ní agbára ó yá gbé agbára ńlá wọ ahọ́n mi Olúwa jogún agbára ńlá fún ahọ́n mi ó yá gbé agbára ńlá wọ ahọ́n mi bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà ẹ̀ṣẹ̀ di mẹ́ta ni ẹ jẹ́ lọ tún sọ fún ẹ bá jẹ́ ká àfẹ́ sọ nípa iye tá a máa sọ tá a máa fi gbàdúrà lónìí ẹ jẹ́ sọ fún Ọlọ́run àdúrà lè kò yíyẹ kó ìfẹ́ fi iye sí wọn ẹ jẹ́ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ mi bá ṣe darí wa la ṣe máa gbà á ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run Olúwa tún orí mi ṣe wọ́n ní bí ìpè mi bá burú ó yá sọ̀dà yọ̀ fún mi ní wákàtí ọ̀wẹ̀ gbogbo ìpín burúkú èyí tí èṣù àti ìkẹyẹ kọ sínú ayé mi èyí tí mo wá wò pé bọ́ọ̀lù ayé mi ṣe ní báyìí ní orúkọ Jésù ó yá yí ìpín búburú padà ó yá sọ ìpè mi di rere ní wákàtí ó yá gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ìpín búburú nínú ayé yẹn lórí iṣẹ́ yẹn lórí ọ̀nà yẹn lórí iṣẹ́ rere lórí iṣẹ́ lógo ní orúkọ Jésù bàbá o ó yá mú ṣẹ gbogbo ìpín ìyà ó yá mú kúrò gbogbo ìpín búburú ó yá mú kúrò gbogbo ìpín rere ní orúkọ Jésù tí wọ́n fi lè mọ̀ pé ẹni ògo ẹni àpọ́nlé nìyí ní orúkọ Jésù Olúwa jogún ẹ̀ fún yín fi sínú ayé yín Ọlọ́run má jẹ̀mú ó yá jogún ẹ̀ fún yín Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run má jẹ̀mú yá ṣàwárí ògo mi gbogbo ibikíbi tí wọ́n lè fògo mi pamọ́ sí gbogbo ibikíbi tí wọ́n lè fi lé lọ́wọ́
gbogbo ẹnikẹ́ni tó lè fún ní wákàtí ó yá ṣàwárí ògo mi fún mi ọlọ́run ṣàwárí ó yá ṣàwárí ògo mi fún mi ògo mi má jẹ́ ó di ti ẹlòmíràn ní wákàtí ó gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù ọlọ́run ṣàwárí ó yá ṣàwárí ògo mi ṣàwárí rẹ̀ ọlọ́run má jẹ̀mú mo ní yóò ṣàwárí ògo yín ọlọ́run ṣàwárí ògo rẹ̀ ni tọ́lọ́run bá ṣàwárí ògo Èlíjà ni kò ní tètè máa rán lọ kò sì ní jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kó hàn lára rẹ̀ abájọ ní ìgbẹ̀yìn tí obìnrin ní pé yes mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní pé lóòtítọ́ ẹni òróró ọlọ́run ní ọ́ ní 24 rẹ̀ ẹ̀rí kéèyàn tó wòyàn ṣùṣù kó tó yes mo mọ̀ pé ọlọ́run gbọ́ tiẹ̀ ẹni àmì òróró ọlọ́run ní ọ́ èèyàn ọlọ́run ní ọ́ tòótọ́ ẹ̀rí pọ́ ga tí ò bá gbàdúrà kó sì rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìtìjú dé ọlọ́run má dẹ̀mú ọba tó pọ̀ nípa àti agbára ògo tí mò ń lò yẹn bó bá jẹ́ pé ó ti wíìkì ó yá fún mi ní ògo tuntun bàbá fún mi ní ògo tuntun ògo bẹ́ẹ̀ ni mọ̀lẹ́kà míì ó lè ti rẹ̀ ẹ́ ọlọ́run kó tó fi mọ̀lẹ́kà míì kún mọ̀lẹ́kà rẹ níbi tí yẹn parí iṣẹ́ tàbí tó ń lóun ti ń rẹ̀ ń dé kọ́lọ́run kó tún ṣàwárí míì kó tún dìde láti ṣe kíni kó tún kọ̀ntínú láti máa ṣe kíni láti máa fún ọ ní ògo tuntun àmọ́ rẹ̀ wọ́n kò sí ẹni tí kì í rẹ̀ tí mọ̀lẹ́kà yẹn bá ti dàgbà kó tún gbọ́dọ̀ fi mọ̀lẹ́kà kún mọ̀lẹ́kà ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ fi ahọ́n kún ahọ́n rẹ ni bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ fún ọ ní ògo ńlá èyí tó jẹ́ pé mọ̀lẹ́kà tí ì rẹ̀ tí kì í sinmi tó jẹ́ pé kì í rẹ̀ rárá kì í sì rojú iṣẹ́ kọ́lọ́run kó gbé wọnú ayé yín ní wákàtí ọ̀wẹ́ gbàdúrà orúkọ Jésù ọlọ́run má jẹ̀mú mọ̀lẹ́kà tí ì rẹ̀ ọlọ́run fi fún mi ó yá jogún ẹ̀ fún mi mọ̀lẹ́kà mi ó yá bá mi change rẹ̀ ó yá fún mi ní tuntun ó yá fún mi ní tuntun ọlọ́run má jẹ̀mú ó yá mọ̀lẹ́kà tí ìsú mọ̀lẹ́kà tàdúrà ìsú mọ̀lẹ́kà tí kì í rẹ̀ ní orúkọ Jésù ó yá fi fún mi mo tọrọ fún un ó yá fi gbé mi lọ́wọ́ ó yá ràn mí lọ́wọ́ ṣàánú fún mi Jésù Olúwa wa àmín lórúkọ Jésù mọ̀lẹ́kà tí ìsú tí kì í rẹ̀ lórúkọ Jésù Olúwa yóò fi jogún ẹ̀ fún yín mọ̀lẹ́kà tí ìsútì rẹ̀ ó yá kó mọ̀ mọ́nítọ̀ rìn àjò ayé yín mọ̀lẹ́kà tí kì í gbàbọ̀dè fún ìkà àti ènìyàn ibi láti ba ayé ènìyàn jẹ́ ọlọ́run má jẹ́ ó yá kó jogún ẹ̀ sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù á lọ tún sọ fún ọlọ́run á gbàdúrà ní ẹjá sọ fọlọ́run ọlọ́run o ohun tí mò ń wò tó jẹ́ bí gíngì mi mo jà yọ fọmọ́ mi lọ́wọ́ ẹ̀rí ìyá ti wà ń sálẹ̀ wòlíì Èlíjà mọ́ wọn lọ sókè ṣe à ń pé iye tí ọmọ rò níbi tó wà ní pé ní tó ń sì ń wí lé ìjọ́wọ́ iná ló sì ṣẹlẹ̀ tí òníkan ní ọ̀wẹ̀ wá kù ṣe à ń pé gíngì rẹ̀ fọ́nu gíngì yìí ò ní fọ́ lórúkọ Jésù gíngì tẹ́ ẹ fi ń rìnà yẹn èyí tí gbogbo ayé mọ̀mọ́ yín yẹn lórúkọ Jésù mo ní kò ní fọ́ kò ní sán débi pé yóò fọ́ á lọ sọ fún Ọlọ́run gíngì mi ò gbọdọ̀ fọ́ àtùpà mi kò gbọdọ̀ fọ́ ayé ò gbọdọ̀ fẹ́ pamọ́ mi lọ́wọ́ wọn ò gbọdọ̀ fẹ́ pa gíngì yín àtùpà yín ni àwọn èso yín má jẹ́ wọ́n fẹ́ wọn pamọ́ mi lọ́wọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù gíngì yín lórúkọ Jésù wọn lọ́tọ̀ ò ní fọ́ ìkà ò ní fọ́ ẹni bí ò ní fọ́ Ọlọ́run má jẹ́ mú o àtùpà mi gíngì mi ò gbọdọ̀ díbàjẹ́ kò gbọdọ̀ fọ́ ayé ò gbọdọ̀ fi dá mi lóró bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run àdúrà lágbà àdúrà nígbà agbára kì í gbà alọ́ẹja sọ fọlọ́run ni ẹ̀rí wòlíì Èlíjà yẹn bí Ọlọ́run ò bá rán sí ìlú yẹn ni ṣe ń pẹ́ àwọn ìránṣẹ́ méjèèjì ó pọ́sibù ká mọ́ sọ̀rọ̀ wọn nínú Bíbélì mọ́ abẹ́ẹ̀mọ̀ ṣùgbọ́n Ọlọ́run májẹ̀mú ó ní ìpinnu tó o ní fún mi ní ìpinnu rere yẹn Ọlọ́run jó di múmúṣẹ ìpinnu tó Ọlọ́run ní fún obìnrin yẹn ó padà di múmúṣẹ ni láti rán wòlíì Èlíjà lọ sílé wọn ìpinnu rere tó o ní sí ayé mi kọ́dé kó tó parí Ọlọ́run jí ó di múmúṣẹ jẹ́ gbogbo èèyàn ó rí pé yẹ́sọ̀ Ọlọ́run ìpinnu rere ló ní fún mi ó sì di múmúṣẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ̀mú ìpinnu rere tó o ní fún mi èyí tó ní sínú ayé mi ó yẹ di ó di múmúṣẹ Ọlọ́run jí ó di múmúṣẹ bàbá jí ó di múmúṣẹ ọmọ jí ó di múmúṣẹ ẹ̀mọ́ jí ó di múmúṣẹ Ọlọ́run ràn mí lọ́wọ́ Jésù Olúwa wa àmín lórúkọ Jésù lórí ọ̀rọ̀ yẹn abájọ tí wòlíì Èlíṣà Àìsáyà ọ̀rọ̀ Àìsáyà náà sọ nípa rẹ̀ tá a bá wo ìwé Àìsáyà 59 verses 1 péré òun náà sọ
nípasẹ̀ pé ìgbàgbọ́ àti ọlọ́run dáradára lọ́lọ́run wa. bẹ́ẹ̀ ni tá a bá lọ wo ìwé Ẹ́sáyà 59:1 rẹ̀ òun náà sọ̀rọ̀ nípa pé tá a bá mọ ọlọ́run ní ọlọ́run tó ń gbọ́ àdúrà ni bàbá tí kì í ṣe búburú dẹ̀ ni. òun náà sọ nípa ohun tó jẹ mọ́ ìtàn tí mo sọ ní ọ̀sán yìí. ìwé Ẹ́sáyà náà sọ nípa rẹ̀. ìwé Ẹ́sáyà 59:1 péré náà ni ó sọ nípa rẹ̀. lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. tá a bá ti ní ìgbàgbọ́ nínú ọlọ́run kì í ṣe bí ohun tó sì dá lọ́rùn máa ṣe sínú ayé ènìyàn. lórúkọ Jésù ohun tó dá lọ́rùn á ṣe sínú ayé yín. lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú. ọlọ́run májẹ̀mú ni yóò dì í mú, ọkàn yín yóò sì balẹ̀. ẹ já tún sáré sọ fún ọlọ́run àdúrà yẹn já gba méjì sí ká tó lọ nínú iṣẹ́ bíbélì wa ká tó wá ṣiṣẹ́ omi. ẹ já sáré lọ sọ fún ọlọ́run ẹ mú ọba tó pọ̀ nípa àti agbára. Olúwa o tún ìpín mi ṣe bí ìpín mi bá ti èwulẹ̀ kó burú ọlọ́run sọ́dọ̀ ayọ̀ fún mi. ẹ mọ̀ pé ìpín obìnrin kò bá burú tán ni. ọlọ́run Èlíjà ló ṣe kíni ló sọ ìpinnu rẹ̀ di rere. ó yá mú ìpín búburú kúrò nínú ayé tèmi náà. ẹlòmíràn wà tó jẹ́ pé ó ń retí ọmọ, ẹlòmíràn ń retí ìwé, ẹlòmíràn ń retí ohun rere, ẹlòmíràn ń retí ayọ̀. ṣùgbọ́n lónìí lórúkọ Jésù ọlọ́run tó rán wòlíì Èlíṣà lọ bá òkú Sárífátì yẹn mo ní yóò rán olóore aláàánú sí yín. ohun tó sọnù nínú ayé yín yẹn lórúkọ Jésù ọlọ́run yóò fi lé yín lọ́wọ́. ohun tẹ́ lérò pé ó ti díbàjẹ́ yín lórúkọ Jésù ọlọ́run yóò ṣàtúnṣe rẹ̀. ọlọ́run yóò ṣàtúnṣe rẹ̀ nítorí pé kíni tí ọlọ́run bá rán wòlíì Èlíjà lọ sí ilé wọn ni gbogbo nǹkan yóò bá bàjẹ́. tá a bá wá rí ohun tó sọnù tẹ́ lérò pé ó ti sọnù nínú ayé yín ọlọ́run tó rán Èlíjà lọ sínú ilé Sárífátì obìnrin yẹn lórúkọ Jésù ọlọ́run yóò rán èèyàn kan tó ju ẹgbẹgbẹ̀rún èèyàn lọ láti ṣe kíni láti sọ̀rọ̀ ètí onírègùn ètí ó tó yẹ pé yóò máa ṣe tí ẹnikẹ́ni ò sì nílé yẹ̀ lọ́wọ́ wò yóò ràn sínú ayé yín. ẹ jẹ́ sáré sọ fún ọlọ́run rán èèyàn sí mi. ìránṣẹ́ kan ló ń wò mí yìí òun béèrè fún àánú ńlá. àánú ó tẹ̀ yín lọ́wọ́ mà dáàdì mi àánú á tẹ̀ yín lọ́wọ́. ẹ jẹ́ sọ fún ọlọ́run Olúwa rán lóore aláàánú sí mi. ọlọ́mọ ọmọ rán wòlíì Èlíjà lọ kó já láàánú fún obìnrin opó nìní. ọlọ́run rán láàánú sí mi náà. aláàánú kan so tó jẹ́ ẹgbẹ̀gbẹ̀rún ènìyàn lọ nínú ayé mi tí mo wà yìí torí inú ayé lèmi àti yín sì jọ wà. ọlọ́run rán sínú ayé tèmi náà. ọlọ́run tó rán wòlíì Èlíjà ní alájẹ́ pé kẹ́ni kó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó débi pọ́bìnrin náà wá sọ pé yes mo mọ̀ pé yes ẹni òróró ọlọ́run ni ọ́ tòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ gbà pé ìránṣẹ́ ọlọ́run ni ọ́ ẹ rí. ọlọ́run rán èèyàn sẹ́mi náà ẹni tí ó ràn mí lọ́wọ́ tí ó fà mí lọ síbi gíga ẹni tí ó ràn mí lọ́wọ́ tí ó mú mi kúrò nínú àṣálẹ̀ tí mo wà yìí ẹni tí ó ràn mí lọ́wọ́ tí ó mú mi lọ sí ibi tí ìtún omi mi èyí tí ò ní gbẹ mọ́ ní orúkọ Jésù ó yá rán sínú ayé mi ní wákàtí ọ̀wẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run má jẹ̀mú o ẹnìkan so tó jẹ ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ tó ràn sínú ayé mi láti mú ẹkún kúrò nínú ayé mi láti mú òṣè kúrò nínú ayé mi láti mú ìbànújẹ́ kúrò nínú ayé mi láti fi adùn àti oyin sínú ayé mi ní orúkọ Jésù Olúwa yóò ràn sínú ayé yín ọlọ́run yóò ràn sínú ayé yín Olúwa ràn sínú ayé wọn ọkàn yín yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ rí báyìí ọlọ́run rán wòlíì Èlíjà ni ó ràn sínú inú ayé obìnrin yẹn torọ́ fẹ́ mọ̀ pé iṣẹ́ àmì tọ́lọ́run wá ràn òun yẹn ṣé yóò ṣe àbí oníṣẹ́ kò kú tètè kú òun lé wọn ibẹ̀ ló ń gbé ló ti ń ṣàtìpó rẹ̀ ó gbébè ó ṣàtìpó rẹ̀ ńbẹ̀ kó iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tọ́lọ́run rán pé kó lọ ṣe kó tó di pé ó ṣe é ṣe lórúkọ Jésù Olúwa yóò rán èèyàn tó ju ẹgbẹgbẹ̀rún èèyàn lọ yóò rán sínú ayé yín oore yín tí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù Olúwa yóò jọ lójú débi pé yóò lè gbà lé yín lọ́wọ́ Olúwa yóò fi ọ̀rọ̀ yín sí lọ́kàn àyà ní tòtò Ọlọ́run bá ti fọ̀rọ̀ yín sí lọ́kàn àyà bí bá ti ń sùn tí bá ń jẹ tí bá ń mú mi gan yóò mọ̀ rántí yín ni oore yín tí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò fún yín lórúkọ Jésù ẹ rí ọlọ́mọ ọmọ fi sínú ọmọ ọmọ ọ̀ràn wòlíì Èlíjà ni bí ò bá rán ni ní tá à ń wí ìkọlà àwì ẹ jẹ́ ká gbàdúrà lé lórí orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù ọmọlọ́lá lọ́mọ ọlá ní orúkọ Jésù ẹnìkan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ èyí tí fún yàn ní ògo ńlá èyí tí fún yàn ní iyì ńlá nídìí iṣẹ́ yín níbi tí ayé mọ̀ yín mọ̀ yẹn ní orúkọ Jésù Olúwa yóò ràn sínú ayé yín gbogbo ojú ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù ẹnìkan ṣoṣo tó jẹ́ ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ ní orúkọ Jésù Olúwa yóò ràn sínú ayé yín ọkàn yín yóò balẹ̀ ẹ yìn Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ ní ìjẹ́ẹ̀dógún náà pé
màmá wa àpáta ayérayé pé a ti rí wọn tó jọ́ mẹ́ta lórúkọ Jésù ọlọ́run á mú adé ilẹ̀ lérí ọlọ́run á dúró tì yẹn ní gbèrè tìjú mo fẹ́ kí ẹ kàn sí mi nítorí pé kí ni ó tó jọ́ mẹ́ta mo sì ń béèrè yín lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ẹ jẹ́ lọ sọ fún ọlọ́run ẹ jẹ́ sáré gbàdúrà kan yìí ọlọ́run má tì mí mọ́lẹ̀ má tì ògo mi mọ́lẹ̀ ọlọ́run má tì mọ́lẹ̀ má tì ògo mi mọ́lẹ̀ ògo mi jí ó tàn títí dòpin ayé mi ni ọlọ́run má fi mí pamọ́ má jẹ́ ń gbèrè tìjú má jẹ́ ń dẹni àná gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run má jẹ̀mú o bàbá gbà mí má jẹ́ ń dàtí mọ́lẹ̀ ní orúkọ Jésù yóò mi ó tàn yírawọ̀ mi ó bú jáde ọlọ́run má jẹ̀mú ràn mí lọ́wọ́ ó yá ran ògo mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ rí i pé lẹ́yìn ìgbà mo gbàdúrà lẹ̀ ẹ̀mí yẹn kàn sọ fún mi pé ká gbàdúrà yẹn ni torí pé kíni tí ìránṣẹ́ Èlíjà bá kú òun léyìn tó ọmọbìnrin bá kú wàláì obìnrin wọn tilẹ̀kùn mọ́rí mọ́ bẹ́ẹ̀ ni títí tóun náà fẹ́ páyín tóun náà fẹ́ kú tí ẹ fẹ́ para rẹ̀ sínú ilé ni mo fi ní ká gbàdúrà kan yẹn wípé kọ́lọ̀ mọ́ fi ògo wa pamọ́ kọ́lọ̀ kó mú ajá gbangba kó fún alógo ológo tuntun bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mo sọ tẹlifóònù nàmbà tí a lè pè mí sí tí a bá fẹ́ pè lórí ètò yìí fún bóyá fún ìbéèrè tàbí fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìbéèrè tá a fẹ́ bèrè nísinsìnyí mo ní ká pè mí sí 070 57 84 23 11 070 57 84 23 11 àwọn ìbéèrè wa náà tá a lò lọ́sẹ̀ tó lọ náà la máa lò lọ́sẹ̀ yìí mo béèrè ní ọ̀sẹ̀ tó kọjá pé ọ̀rọ̀ Námánì olórí ogun mo ní mo lo fásìsì kan níbẹ̀ Galatian ni ṣùgbọ́n orí wo ni àti ẹsẹ̀ rẹ̀ mo béèrè ìbéèrè yẹn Galatian wo àti ẹsẹ̀ wo mo sọ̀rọ̀ nípa Dávidi àti Filistini àti Dávidi mo sọ̀rọ̀ nípa rẹ̀ mo lo àǹfàṣìṣì gan bẹ́ẹ̀ abájẹ́ ti mọ̀ kan nínú rẹ̀ lásán àti jẹ bíbélì tàbí èyí tí mo ní ká mọ̀ kàtí a bá fẹ́ sùn la bá mọ̀ ni mo wá béèrè wípé ọmọ mélòó ni Jóòbù bí àti báwo ló ṣe bí wọn inú mo béèrè ní ọ̀sẹ̀ tó kọjá tí a bá rí ẹni tó mọ àwọn ìbéèrè yìí ká pè sórí àwọn nọ́mbà yẹn nítorí pé kí ni mo fẹ́ ká jẹ bíbélì àwọn tó ti ní ká wá gbà mìíràn ẹ jẹ́ ká pè lórí aago wa ọ̀rọ̀ Námánì olórí ogun mo lo Galatian ọ̀rọ̀ Filistini àti Dávidi ìbéèrè kejì nìyẹn mo lọ fásìsì ń bẹ̀ fásìsì wo ńlá lè sọ tàbí ètò mo ní ká mọ̀ kàtí a bá fẹ́ sùn ìbéèrè lẹ́ẹ̀kẹta tá a bá ti gbà kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àti jẹ bíbélì náà nìyẹn mo béèrè pé ọmọ mélòó gan ni Jóòbù bí àti pé báwo ló ṣe bí àwọn ọmọ náà òun ni mo béèrè ní ìjẹ́jọ́ bóyá ká máa lo àwọn ìbéèrè wa yẹn ní ọ̀sẹ̀ méjì ká fi mọ̀ pé ẹni tó jẹ́ ni eléyìí ẹ jẹ́ ká tún tẹ̀síwájú nípa àdúrà wa lórúkọ Jésù àwọn onígbà èrè tìjú ẹ já lọ tún sọ fún Ọlọ́run ẹ já sọ fún Ọlọ́run ìwọ tó ń wá iṣẹ́ ó yẹ já sọ fún Ọlọ́run iṣẹ́ láyọ̀ iṣẹ́ rere ni mò ń wá iṣẹ́ tí ò ní fa wàhálà tí wọn ò ní rúkú mi jáde ńbẹ̀ ni mò ń béèrè fún ó yẹ sọ fún Ọlọ́run kémi fàṣẹ sí iṣẹ́ báyìí ni mò ń wá mo fẹ́ kí wọ́n gbà mí sílé iṣẹ́ báyìí mo fẹ́ rí iṣẹ́ gbà mí báyìí iṣẹ́ tí wọn ò ní rúkú mi jáde ńbẹ̀ tí ò sì ní rógun àkóbá ńbẹ̀ tí ìníjẹ ni wọ́n ń wá tí wọn ò ní sì mí mú ẹ máa sọ bẹ́ẹ̀ iṣẹ́ tí wọn ò ní sì mí mú iṣẹ́ tí wọn ò ní kó bá mi bẹ̀ Ọlọ́run má jẹ̀mú iṣẹ́ aláyọ̀ tí wọ́n gbowó bẹ̀ tí wọn ò ní fi wọ ẹ̀san ẹ máa sọ fọ́lọ́run ni mò ń wá Ọlọ́run má jẹ̀mú ó yá pèsè rẹ̀ fún mi ẹ máa sọ fọ́lọ́run ní tí mò ń fẹ́ lè iṣẹ́ tí mò ń wá rè ní tí mo fẹ́ gbà rè níbi iṣẹ́ báyìí Ọlọ́run gbà fún mi ẹ̀mí má gbà fún mi ẹ já sọ fọ́lọ́run èmi ó fàṣẹ sí fún yín ni ó yá sọ ẹ máa wí Ọlọ́run má jẹ̀mú mo fẹ́ gba iṣẹ́ níbi báyìí iṣẹ́ tí wọn ò ní rúkú mi ń bẹ̀ tí ìnírógun àkóbá tí ìrìnjẹ ni wọ́n ń wá tí wọn ò ní sì mí mú ní orúkọ Jésù
ó yá pèsè fún mi wọ́n bá gbà mí nílé iṣẹ́ báyìí ọlọ́run má jẹ́ rogun àkóbá bẹ́ẹ̀ gbogbo aláyànlé gbogbo ènìyàn bí má jẹ́ láyè láyé mi ó yá sọ fọlọ́run ní orúkọ Jésù Olúwa kó fàṣẹ dá yín lò ọba àwọn ọba lórí ń tẹ́ ìbẹ̀rẹ̀ yẹn Olúwa kó fi àṣẹ dá yín lò ọlọ́run àwọn ọlọ́run ó yá kó fàṣẹ dá yín lò lórí ọ̀rọ̀ iṣẹ́ yẹn ní orúkọ Jésù àṣẹ ọ̀run kó bàlẹ̀ iṣẹ́ aláyọ̀ èyí tí ò ní pín lépa èyí tí ò ní pín lẹ́mìí èyí tí ò ní rùkú yín jáde ńbẹ̀ èyí tí ẹ̀ ní rákòbá ní orúkọ Jésù oníkọ́lọ́run kó fi lé yín lọ́wọ́ èyí tó sì ti wà lọ́wọ́ yín ní orúkọ Jésù kó má ṣe bọ́ bẹ́ẹ̀ ni yóò rí owó tẹ́ ẹ bá ń gbà ẹ ní fi wọ ẹ̀san ọkàn yóò balẹ̀ ẹ yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àwọn oníṣòwò ló kù yẹn àwọn tó ń ṣiṣẹ́ tí wọ́n ní ṣọ́ọ̀bù ara wọn ẹja sọ fọlọ́run ẹ máa sọ ẹ porúkọ Jésù nígbà mẹ́ta lórí ibi iṣẹ́ mi ó lè arólẹ̀ mọ́jì ó jà mí iná mọ́jì ó jó ilé iṣẹ́ mi ọ̀tá mọ́jì ó lágbá lórí rẹ̀ gbogbo ènìyàn ibi tó ń rojọ́ ilé iṣẹ́ mi tó lè máa rò fún ìkà tó lè máa rò fún èèyàn ibi ní orúkọ Jésù Olúwa gbàgbára lọ́wọ́ wọn ilé iṣẹ́ mi ò gbọ́dọ̀ di títì pa ó iná ara náà mi ò gbọ́dọ̀ jó mi níbẹ̀ yìí ń gbọ́dọ̀ sunkún lórí ẹ̀ ọ̀tọ̀ gbọ́dọ̀ lágbá lórí iṣẹ́ mi lórí ilé iṣẹ́ mi ó yẹ sọ fọlọ́run ẹ máa sọ fún iléeṣẹ́ yẹn kó má di títì pa ó lè arólẹ̀ mi kó má ṣe jà gbogbo èèyàn bí kó má lápá lórí rẹ̀ gbogbo ogun àkóbá nílé iṣẹ́ yẹn ní orúkọ Jésù Ọlọ́run kó darí ẹ̀ sígbó ní orúkọ Jésù kó má jẹ́ ìpín yẹn ó yẹ ẹ máa sọ fún ẹ máa sọ fún ó yẹ ẹ máa gbàdúrà yẹn ní orúkọ Jésù iléeṣẹ́ mi ò gbọdọ̀ títì pa ẹ máa sọ fọlọ́run iléeṣẹ́ yìí yẹn yo ó lè arólẹ̀ mi ò gbọdọ̀ jà iná ò gbọdọ̀ jó ọ̀tọ̀ gbọdọ̀ lágbá lórí ẹ̀ gbogbo èèyàn bí èèyàn ìkà afẹ́ni lójú kó fi ẹ̀jẹ̀ sínú kó máa tutọ́ fún jáde kó máa lágbá lórí iṣẹ́ yẹn ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí àṣẹ ọ̀run kó bàlẹ̀ àṣẹ ọ̀run kó bàlẹ̀ àṣẹ ọ̀run yóò bàlẹ̀ iléeṣẹ́ yẹn ò ní di títì pa ó lè arólẹ̀ mi ò sì ní jà ọkàn yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù bẹ́ẹ̀ ni bàbá jẹ́ pé tí iléeṣẹ́ kọ́ni ti yo fúnra ara yín lẹ̀ ń lo ara yín láti lè ṣe wá ń tẹ́ ìmọ̀ jẹ ẹja sọ fọlọ́run èmi ò ní tẹ́bìlì àgọ́ ara mi láti máa wá jíjẹ àti mímu láti lè máa ṣiṣẹ́ mi ẹ sọ fọlọ́run pé kò gbọdọ̀ rẹ̀ mí ìyẹn gbọdọ̀ ṣàìsàn òdì ìyẹn gbọdọ̀ dàrúkà omi ara mi ò gbọdọ̀ gbàbọ̀dẹ̀ iṣẹ́ ara mi ò gbọdọ̀ gbàbọ̀dẹ̀ gbọ́dọ̀ ẹ̀sùn òjijì wo gbọ́dọ̀ ṣe mí máa sọ fọlọ́run ẹwà àgọ́ ara mi mò ń lò lórí iléeṣẹ́ mi lórí ọ̀nà mi lórí àtiwájẹ mímú mi Ọlọ́run má jẹ́ ó dàrúkà máa sọ fọlọ́run má jẹ́ dàrú kiri má jẹ́ ogun ẹ̀sùn dè mọ́lẹ̀ gbogbo agbógun tàfàmù sí mọ́lẹ̀ má jẹ́ wọn lágbára lórí àgọ́ ara rẹ máa sọ fọlọ́run àgọ́ ara rẹ kò gbọ́dọ̀ di ohun tí wọ́n máa náwó lé lórí ní orúkọ Jésù wọ́n bá ṣe máa ń ná èèyàn ní hospital wọ́n máa ná ni wípé ẹ kọ́kọ́ lọ mú iye báyìí wá n gbọ́dọ̀ di bẹ́ẹ̀ ní orúkọ Jésù àgọ́ ara mi ẹran ara mi yóò mi ara mi àti ẹ̀jẹ̀ kò gbọ́dọ̀ di ohun tí wọ́n máa fi mí rọ́pò ní orúkọ Jésù má jẹ́ ṣàìsàn Ọlọ́run orí aṣọ fún un ní orúkọ Jésù Olúwa kó fàṣẹ dá yín lò ẹ ní dàrúkà lórúkọ Jésù mo lẹ́ẹ̀ ní dàrú kiri gbogbo ogun ẹ̀sán tí ò lórúkọ ayé ò ní fi ṣe yín ìkà ò ní fi ṣe yín ọ̀tá ò ní fi ṣe yín ẹ ní dàrú kiri omi ara yín kó gbọ́rọ̀ Olúwa ìsara yín kó gbọ́rọ̀ Olúwa ẹran ara yín kó gbọ́rọ̀ Olúwa ẹ̀jẹ̀ ara yín kó gbọ́rọ̀ Olúwa ní orúkọ Jésù egungun ara yín kò gbọ́dọ̀ di rúrù kiri Ọlọ́run má jẹ̀mú kó mẹ́sì yín ọkàn yín kó balẹ̀ ẹ̀yìn Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù lórí ọmọ tí yín ẹ já sọ fọlọ́run ọmọ tí ò gbọ́rọ̀ yẹn ó dandan kó gbọ́ràn yóò gbọ́rọ̀ sí lẹ́nu ọmọ yìí ò ní dọmọ ọlọ́mọ ẹja sọ fọlọ́run ọmọ mi mọ̀jọ́ dọmọ ọlọ́mọ ojú tó ṣàgùsí ní jẹbẹrẹ gbogbo ọmọ mi ṣe ń dàgbà yìí ní orúkọ Jésù jẹ́ ó dàgbà ní ọgbọ́n ni bàbá jẹ́ ó dàgbà ní òye ni ẹ̀mí ọgbọ́n àti òye Ọlọ́run bá mi fi tá lọ́rẹ ó yá ràn mí lọ́wọ́ mọ̀jọ́ odiwọ́ wàhálà Ọlọ́run ṣàánú fún mi mọ̀jọ́ wọ́n fi pọmọ fún mi Ọlọ́run gbà mí bàbá gbà mí ọmọ gbà mí ẹ̀mọ́ gbà mí ọmọ mi ò gbọ́dọ̀ dàrú kiri wọn gbọ́dọ̀ fọmọ mi dà mí láàmú ẹ sọ fọlọ́run bẹ́ẹ̀ ni wọn gbọ́dọ̀ fọmọ mi dà mí láàmú wọn gbọ́dọ̀ gbogbo ẹ̀mí tí ò lè sọ̀rọ̀ ń pa Ọlọ́run wọn jẹ́ wọ́n fi tọmọ mi lọ́rẹ wọn jẹ́ wọ́n fi ta lọ́rẹ gbogbo ẹ̀mí tí ó tó jẹ́ pé ó lè di téèyàn máa náwó lé lórí tí wọ́n máa fi tọmọ lọ́rẹ wọn jẹ́ wọ́n fi tọmọ mi lọ́rẹ ó yá sọ fọlọ́run bàbá gbà á ọmọ gbà á Ọlọ́run yóò gbé ẹ̀bẹ̀ yín ní orúkọ Jésù ọmọ yìí yóò gbọ́ràn kò ní di ẹni tí ọmọ gbé bọ̀ kiri gbogbo ogun àfi ìbọn pọmọ ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín rẹ̀ gbogbo ẹ̀mí tẹ́ ẹ̀ fẹ́
kọ́gbọ́n bá rìn yìí mọ́ yẹn ó yẹ ẹja tún sọ yìí fọlọ́run àwọn ọ̀tá àwọn èèyàn bí tí ń bá rìn tó ẹ̀fẹ́ yẹn bóyá lọ́kùnrin ni bóyá lóbìnrin ni wọ́n lọ mọ́kọ wọn báwo mọ́kọ wọn sọ pé lágbájá ètò ọmọ mi fẹ́ràn tí mò ń bá wí sí tí ò sì fẹ́ gbọ́ yẹn ọlọ́run o mo fẹ́ kọ́lọ́run yà wọ́n ọlọ́run ó yà á ṣèbó pèpè níyà ní orúkọ Jésù ó yà ọ̀tá ayérayé fi sáàrin lágbájá kọ́mọ gbọ́mọ̀ mi rìn mọ́ gbogbo ọgbọ́n gbogbo wà búburú tó ń kọ yẹn ọlọ́run májẹ̀mú ó yà pín wọn níyà ìjà tí ò ní ṣe parí ó yà fi sí wọn láàrin fi sí wọn láàrin fi sí wọn láàrin ó yà sọ lọ́dọ̀ta ara wọn kó lè fọmọ mi lọ́rùn sílẹ̀ kí n lè jèrè ọmọ mi ọlọ́run ṣàánú mi má jẹ́ fojú sunkún rẹ̀ ó yà gbà mí bàbá gbà mí ọmọ gbà mí ẹ̀mọ́ gbà mí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù nígbà náà ti lè pín òpin ní òkun ní òpin tó pín níyà òkun nígbà tí lè pín níyà yẹn fún àwọn mẹsẹrẹdì ìjọ kìíní ṣùgbọ́n ni wọ́n dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni àṣàgbà ilẹ̀ wa wà láàrin lórúkọ Jésù ọmọ tọmọ yín ń bá rìn yẹn èyí tẹ́ ẹ̀ fẹ́ yẹn tẹ́ ẹ̀ fẹ́ kí wọ́n jọ ṣe mọ́ yẹn Ọlọ́run fìjà sí láàrin wọn ò ní lè ṣe pọ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí torí ọgbọ́n tó ń kọ àti ìwà tó ń kọ yẹn kò fẹ́ kẹ́ kọ́mọ yẹn gbọ́rọ̀ sí ní lẹ́nu ó dandan kọ́mọ yẹn gbọ́rọ̀ sí ní lẹ́nu ẹ̀yin lẹ bí nǹkan yín ní orúkọ Jésù ni yóò gbọ́rọ̀ sí ní lẹ́nu bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ á tún lọ nínú ìbéèrè yẹn mo ní mo sọ̀rọ̀ Námánì olórí ogun mo lo Galatia ìwà mọ ẹsẹ̀ yẹn mọ́ ó yẹ wá mọ̀ ní tiyín ẹ̀kàn sọ Galatia nínú ìwé ọ̀rọ̀ Námánì olórí ogun yẹn mo lo Galatia mo fẹ́ ká wò ó akúńbà wa lọ ẹ jẹ́ ká wò ó bíbélì wá ṣìkú méjì kódà wọn tún ti ní ká wá gbà ṣùgbọ́n wàdà àti ìlò ìtàn kò já lè sọ pé bóyá afẹ́pàpàtà àgbọ̀dọ̀ àníparọ́ pé àgbòtẹ́ tó fún àmì àníkó sílẹ̀ wọ́n bá ṣe ń jẹ́ sínà láàmú fọ́n síta mo sọ̀rọ̀ pa Fílístínì àti Dáfídì mo lọ fásitì gan bẹ́ẹ̀ mo lo gan bẹ́ẹ̀ ni mo sì lo èyí tá àmọ́ kàtàfì máa sùn èyí tá a bá rántí nínú gbogbo rẹ̀ ká sọ ó di ìbéèrè ẹlẹ́ẹ̀kejì báyìí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta mo sọ̀rọ̀ nípa Jóòbù àti àwọn ọmọ rẹ̀ mo fẹ́ mọ iye ọmọ tí Jóòbù bí àti báwo ló ṣe bí wọn iye báyìí ní báyìí iye báyìí ní báyìí ṣe àpárá méjì náà lè wà nínú ayé ẹ̀rí mo tún ti ń tọ́ wa sọ́nà iye báyìí ní ọmọ rẹ̀ iye báyìí ló ṣe bí wọn náà ni bàbá ti gbà ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá ti gba àwọn ìbéèrè yẹn àti jẹ bíbélì náà nìyẹn lórúkọ Jésù àwọn onígbèrè tìjú ẹja tó sáré gbàdúrà ká máa retí ìpè nítorí pé ẹnìkan ti jẹ nínú bíbélì yẹn ó sì kò wá ní ìjẹjọ ó dúpẹ́ púpọ̀ ó pé bíbélì yẹn tà wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká tún lọ gbàdúrà ká tó lọ ṣe iṣẹ́ omi ẹ jẹ́ á sáré lọ sọ fún Ọlọ́run májẹ̀mú Ọlọ́run ràn mí lọ́wọ́ ibi tí mo ti ń jẹ táyé mọ̀ mí sí Ọlọ́run ràn mí lọ́wọ́ ń bẹ èmi ọmọ tẹ́yìn ń ṣe tẹ́ fi ń jẹun ṣùgbọ́n ẹ ní ìdìrànlọ́wọ́ bóyá ní towó ni bóyá ní ti àwọn ènìyàn rere tọ́lọ́run ó yàn tìyín tó yẹ pé ẹ̀ẹ́dọ̀ máa ṣe láwọn èèyàn àlàáfíà láwọn ènìyàn tí ọ̀rọ̀ Ọlọ́run gbé inú wọn láwọn ènìyàn àlàáfíà Yorùbá yẹ ní ìdí rẹ̀ ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ jẹ́ á sọ fún Ọlọ́run o ibi iṣẹ́ mi Olúwa ayé èèyàn rere tì mí èèyàn rere èyí tó jẹ́ pé èyí tí n bá ń rò ní ti dáadáa lòun náà mọ bá mi rò torí tí o bá ti ní èèyàn rere ní ìhà rẹ ohun tó o bá rò ní láti ṣe rere yóò tètè máa fi ohun rere tiẹ̀ náà ràn ọ́ lọ ẹ fi lè tètè ṣe kíni ẹ fi lè tètè dìde Ọlọ́run yẹ èèyàn rere tì mí nídìí iṣẹ́ mi ènìyàn rere tó yẹ pé yóò máa fá ìlọsíwájú àti ògo fún ọ̀nà mi ní orúkọ Jésù yá yàn tì mí Ọlọ́run yàn tì torí ọmọ yan ẹlòmíràn ní èèyàn bí o ṣùgbọ́n ènìyàn rere lẹ́yìn nídìí láti ṣe pé kíni láti lè ràn yín lọ́wọ́ nípasẹ̀ ọ̀nà tí ẹ mọ̀ Ọlọ́run ṣàánú mi ó yẹ já gbàdúrà á porúkọ Jésù nígbà mẹ́ta ẹ̀ mọ́ nígbà kan tó Olúwa yẹ èèyàn rere tì mí èèyàn rere ó lè jẹ́ ọkọ ní ti yín mọ́mì ó lè jẹ́ ọkọ dádì mi ó lè jẹ́ aya ni torí aya rere máa ń wà ìlọsíwájú ọkọ rẹ̀ ni bẹ́ẹ̀ sì ni ọkọ rere máa ń wà ìlọsíwájú aya rẹ̀ ni tí ó ti yé wa ẹ jẹ́ ká wá ọ̀nà ohun rere ènìyàn àlàáfíà láti jẹ́ pé kọ́lọ́run kó yàn tiwa tá a bá ti yàn rere tiwa á tètè débi tá à ń lọ
dádì mọ́mì ẹ jẹ́ sọ fún Ọlọ́run Olúwa yẹ ìrìn rere tì mí èyí tí ó ràn mí lọ́wọ́ èyí tí ó mú mi débi tó jẹ́ pé yín mọ̀ láyọ̀ pé yes lápá tó yàn tì mí inú mo fi tètè débi mo wà yìí ó yẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá ìrìn rere tì mí láti lè ràn mí lọ lórí iṣẹ́ ìránṣẹ́ tèmi ó yá rìn èèyàn aláyọ̀ èèyàn àlàáfíà ní wákàtí ọ̀wẹ̀ mo pèrè fún ó yá yàn tì mí bàbá yàn tì mí ọmọ yàn tì mí ẹ̀mọ́ yàn tì mí èèyàn àlàáfíà tí ó máa fi ohun rere fi ràn mí lọ́wọ́ láti jẹ́ pé kí n ìtẹ̀síwájú kó lè bá iṣẹ́ ìsìn mi èmi ò mọ tiyín tí ilẹ̀ yìí ló sọ ẹ jẹ́ sọ fọlọ́run ẹ jẹ́ sọ fún a lọ tún gbàdúrà yìí lẹ́ẹ̀kan sí àlẹ́ èèyàn àlàáfíà iye máa jẹ́ èèyàn tó tètè bí èèyàn lọ bẹ́ẹ̀ ni èèyàn àlàáfíà máa jẹ́ tètè èèyàn débi tí ń lọ ẹ jẹ́ sọ fọlọ́run Ọlọ́run ènìyàn àlàáfíà tí tètè débi ẹ tí ń lè máa jẹun pẹ̀lú àwọn ọmọ aládé ńlá Ọlọ́run yàn tì mí tí ń lè máa fọwọ́ pẹ̀lú àwọn ọmọ ọba aládé tí inú ayé yìí lọ́wọ́lọ́wọ́ Olúwa yàn tì mí ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú èèyàn àlàáfíà èèyàn rere èyí tí ó fà mí lọ́wọ́ sókè èyí tí ó mú mi lọ síbi gíga nídìí iṣẹ́ mi nídìí ọ̀nà tí mo mọ̀ yìí nídìí ọ̀nà tí mò ń tọ̀ yìí ó yá yàn tì mí bàbá yàn tì mí ọmọ yàn tì mí ẹ̀mọ́ yàn tì mí ó yá jẹ́ n rí jẹ́ lè yàn ọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí kọjá mẹ́ta ẹ jẹ́ sọ fọlọ́run orí ọwọ́ mi má jẹ́ bọ́ sọnù ẹ má jẹ́ kó orí ọwọ́ mi ó bọ́ sọnù oore tí ń bẹ lọ́wọ́ yín ò gbọ́dọ̀ bọ́ sọnù àlékún gbọ́dọ̀ kún ni oore ọwọ́ mi má jẹ́ bọ́ sọnù oore ọwọ́ mi ṣàánú fún mi má jẹ́ ọ̀tọ̀ gbọ́ sọnù mọ́ mi lọ́wọ́ má jẹ́ oore ọwọ́ mi bọ́ sọnù ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú oore ọwọ́ mi ò gbọ́dọ̀ bọ́ sọnù oore ọwọ́ mi ò gbọ́dọ̀ bọ́ sọnù ó yá fún mi ní àlékún oore ràn mí lọ́wọ́ ṣàánú fún mi jẹ́ n lè yìn ọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù oore ọwọ́ yín ò ní bọ́ sọnù lórúkọ Jésù lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mọ́ oore tọ́lọ́run fi lé yín lọ́wọ́ yẹn ní orúkọ Jésù ní kò ní bọ́ sọnù Ọlọ́run á fún yín ní oore ńlá ní orúkọ Jésù ó yá kó tẹ̀ yín lọ́wọ́ ọkàn yín kó balẹ̀ kẹ́yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ní ìbéèrè yẹn lẹ́ẹ̀kan sí kó tó nípa fẹ́ ṣe omi mo ní mo sọ̀rọ̀ nípa Námánì olórí ogun mo lo Galatian ṣùgbọ́n mi ò wá mọ fásitì àti ẹsẹ̀ tá a lò yẹn mo fẹ́ ká sọ tí a bá lè sọ ẹnìyẹn ti jẹ bíbélì náà nìyẹn mo sọ̀rọ̀ nípa Fílístínì àti Dáfídì tí a bá lè sọ àwọn fásitì tá a lò ń bẹ̀ lórúkọ Jésù àti jẹ bíbélì náà nìyẹn mo la fásitì ń bẹ̀ gan kódà mo fún wa ní nǹkan tó yẹ pé a lè kà tá a bá fẹ́ sùn lálẹ́ bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ nípa Jóòbù àti àwọn ọmọ rẹ̀ bọ́ọ̀ ni Jóòbù tiẹ̀ ṣe bímọ ọmọ mélòó ni Jóòbù bí mo ní ká sọ ẹ ń bá ti gbà kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ó ti jẹ̀ kánú bíbélì wa náà nìyẹn bíbélì wa ní méjì tó kúre mẹ́ta ni ìránṣẹ́ yẹn kó fún wa kódà wọ́n ti tún ní ká wá gbà sí ẹ rí ẹ má jáwé pa ṣé bíbélì náà ní ìwà máa pè wọ́n sí a lè pè nígbà bí àtàwọn alákọ̀wọ́n ni à make fun ni torí àmúnu wa ara wa dùn nípasẹ̀ pé kí ni à ń bá ohun Olúwa yìí lọ bíbélì méjì tó kúre ìgbàkigbà lálẹ́ bíbélì yẹn lè tẹ̀ wá lọ́wọ́ kódà bá a sì nílùú yìí ìgbàkigbà ló lè tẹ̀ wá lọ́wọ́ lórúkọ Jésù àní gbèrè tìjú iṣẹ́ omi wa la fẹ́ ṣe yẹn ṣé àti omi wa sí tòsí àti gbé omi wa sí tòsí ó yẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run májẹ̀mú ya wọnú omi lọ ọba àwọn ọba ya wọnú omi lọ mo fẹ́ kí wọ́n mi kó di agbára ní wákàtí ọ̀ ní orúkọ Jésù gbogbo ogun tó bá dojú rẹ kọ ní orúkọ Jésù kó má ṣe gbúrò ogun náà mọ́ ọya ọmọ tí ò lè sọ̀rọ̀ ni ó yá kó mú ní orúkọ Jésù ahọ́n rẹ kó gbé dìde gbogbo tó lè mú ahọ́n rẹ lẹ̀ mọ́lẹ̀ láti má lè sọ̀rọ̀ ní orúkọ Jésù ó yá kó mú kúrò ìwọ́n mi yóò máa sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe ń sọ̀rọ̀ ní orúkọ Jésù ò gbọ́ràn ní orúkọ Jésù ó sì máa gbọ́ràn gbogbo tó dé mọ́ òkun tó di etí rẹ mú ní orúkọ Jésù ó yá kó bẹ̀rẹ̀ sí là ó yá kó là ọkàn rẹ kó balẹ̀ ìwọ oníṣẹ́ ọwọ́ ní orúkọ Jésù ẹ bá ti fomi fún ṣọ́ọ̀bù yín ẹ máa tà wọ́n máa rà ní orúkọ Jésù olè ara olè mi ò sì ní jà yín iléeṣẹ́ yín ní orúkọ Jésù lè fẹ́ fi wọ́n ni iléeṣẹ́ náà ní orúkọ Jésù kò ní di títì pa Ọlọ́run májẹ̀mú yóò di iléeṣẹ́ náà mú ọba àwọn ọba kó di iléeṣẹ́ náà mú inú ò ní jó olè ara olè mi ò ní jà yín ọkàn yín yóò balẹ̀ ní orúkọ Jésù Olúwa wa ìwọ tó ń wá iṣẹ́ ní orúkọ Jésù yá fún mi ìwé ní orúkọ ọba ọmọ àti ẹ̀mọ́ ní orúkọ Jésù iṣẹ́ aláyọ̀ ló rì iṣẹ́ tí ò ní gbẹ̀mí rẹ ló rì ní wákàtí ọ̀wẹ́
ní orúkọ Jésù Olúwa kó wọnú omi náà bàbá kó wọnú omi náà ọmọ kó wọnú omi náà ẹ̀mọ́ kó wọnú omi náà ní orúkọ Jésù omi yóò yá gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù mo ní kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù yá kó di ìṣẹ́gun ńlá bàbá kó sọ ìṣẹ́gun ńlá ní orúkọ Jésù yá wọnú omi lọ tí wọ́n bá ṣe mú ní orúkọ Jésù gbogbo tí wọ́n bá fẹ́ nínú ayé wọn ó yá kó máa dáhùn gbogbo tí wọn bá fẹ́ ní orúkọ Jésù ó yá kó di àwátì Ọlọ́run má jẹ̀mú ó yá kó mèsì yín kómi náà kó gba agbára kó di agbára ńlá ọkàn yín kó balẹ̀ kẹ́lẹ́ yin Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mo kí wa ọmọlọ́lá ní orúkọ Jésù torí ẹ̀yin ìbílẹ̀ rédíò gan nìyẹn ní orúkọ Jésù gbogbo ìgbà ni wọ́n máa ń ròyìn yín ní orúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú iṣẹ́ yín ò ní dìṣẹ́ olè arọlẹ̀ ní ò ní jà yín gbogbo bí kíwùlù tó wù ká ẹ wà ní orúkọ Jésù ò ní fòpin tẹ́lẹ̀ ọkọ̀ wálé ọkọ̀ mọ̀lùwò ní orúkọ Jésù kò ní páàkì ọ̀nà sẹ́nu ọ̀nà fún yín ní orúkọ Jésù Olúwa yóò dì yín mú gbogbo bí ẹ ti ń rówó ní orúkọ Jésù Ọlọ́run yóò máa fọ̀pọ̀ rọ́pò síbẹ̀ ní orúkọ Jésù iṣẹ́ yín ò sì ní díbàjẹ́ gbogbo Ọlọ́run yóò hàn ní ayé yín torí àmọ́ rọ́wọ́ yín ní gbogbo ìgbà àmọ́ pé ẹ̀yin ìbílẹ̀ nu ní orúkọ Jésù Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà ìfẹ́ tẹ́ ẹ fi hàn káàkiri èyí tó ń kọjá lẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run á fẹ́ràn yín náà dópin ni ní orúkọ Jésù Ọlọ́run á fẹ́ràn yín á dì yín mú ọkàn yín yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 àtúrẹ́ ni jẹ́ bíbélì wa ní ọ̀sẹ̀ yìí ààrẹ ni tún jẹ́ bíbélì wa ní ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù àtúnkọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ ìbéèrè tá a béèrè lónìí náà là á béèrè wípé Námánì olórí ogun alo Gálátíà níbẹ̀ Fílístínì àti Dávìdì wọ́n yẹ tá a wí pé ká tó sùn ni tàbí èyí tá a ní ká máa àwọn sáàmù tí mo lò ń bẹ̀ ni mo sì lo Job dáadáa ṣùgbọ́n nǹkan fẹ́ máa yẹ ọmọ tí Job gbé àti báwo ló ṣe bí àwọn ọmọ rẹ̀ ẹ yo sáàmù tá a lè máa lò ní ìgbà gbogbo ni èyí ìwé Àìsáyà 58 verses 11 Àìsáyà 58 verses 11 gbogbo ìgbàkígbà ńlá lè lò ó tá a bá tiẹ̀ fi ń sọ̀rọ̀ tá a fi ń tá a fi ń sorí kọ ẹ jẹ́ ká hà sínú orí wa ká hà sínú ọpọlọ wa ká máa fi sorí kọ ìwé Àìsáyà 58 verses 11 ẹsẹ̀ kan péré náà ni ẹ rí i pé mo sọ pé níbi ọ̀rọ̀ tí mo lò níbi first king yẹn 17 1 to 24 ni ṣùgbọ́n ìtàn tí mo sọ lẹ́nìí 8 ló ti bẹ̀rẹ̀ 8 to 17 ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni ṣùgbọ́n kó lẹ inú ìwé yẹn títí tọmọ yẹn fi kú sí wòlíì Èlíjà tó fi tún jí ọmọ yẹn mo ní káwọ láti 18 to 24 ní inú rẹ̀ á rí ibi tí Ọlọ́run ti gbóhùn ẹ̀bẹ̀ Èlíjà tí ò jẹ́ kí wàhálà ìdààmú àti bí ọ̀rọ̀ ọmọ yẹn ṣe rí tí ò jẹ́ kí wọ́n fi ṣe tí wọ́n máa ronú sí tàbí tíyá yẹn ó tilẹ̀kùn rí tí ó sì lóhùn ọ̀para rẹ̀ pẹ̀lú ohun tó ti kọ́kọ́ wí yẹn lórúkọ Jésù àmì gbèrè tìjú à ń lọ sílé náà nìyẹn ohun Olúwa tó ń wá náà ló ń wá láti iléeṣẹ́ wa láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò èyí tó wà ní UK iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní UK àdúpẹ́lẹ́ gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́ láti má jẹ́ kí ètò yìí kó ṣe kíni kó dúró síbẹ̀ kó sì máa tẹ̀síwájú àdúpẹ́ lórúkọ Jésù ohun tẹ̀síwájú ayọ̀ yóò máa wọnú ayé tiyín náà ẹ̀ ní gbèrè tìjú o iṣẹ́ yín ò ní díbàjẹ́ ògo Ọlọ́run yóò máa farahàn ní ayé yín bẹ́ẹ̀ sì ni ọkàn yín yóò balẹ̀ pẹ̀lú torí ẹ̀ ń ṣe yìí fún ìránṣẹ́ Ọlọ́run ní orúkọ Jésù Olúwa yóò ṣe tiyín náà láṣẹ pé ohun tó yẹ yín ayé yín Ọlọ́run alààyè yóò ṣe fún yín ọ̀tá ò ní lágbára lórí ayé yín kò ní lágbára lórí iléeṣẹ́ náà lórúkọ Jésù iléeṣẹ́ náà yóò máa tẹ̀síwájú ohun Olúwa ìwá láti ìjọsìn wa ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní orúkọ Jésù orúkọ tèmi ní Eriabanise JP ní orúkọ Jésù ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin àní dòkú kó tó tójọ́ náà àní dòkú láéláé ní orúkọ Jésù Olúwa yóò dì wá mú ọkàn wa balẹ̀ ọkàn wa náà yóò sì tún balẹ̀ torí ọkàn wa ń balẹ̀ lọ́wọ́ báyìí orúkọ Jésù ọkàn wa yóò sì tún balẹ̀ ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run má jẹ̀ máa dúpẹ́ ayé àgbẹ̀ ọ̀gá nítorí tó bá ṣe tòní náà ní ayọ̀ àti àlàáfíà ní orúkọ Jésù nígbà tó bá di jẹ́ mẹ́jọ ní orúkọ Jésù má jẹ́ ayọ̀ sọnù má jẹ́ àti dòkú má jẹ́ ọmọ wo dòkú má jẹ́ wa náà dòkú má jẹ́ iṣẹ́ wo dòkú má jẹ́ ìpè wa má jẹ́ ó dòkú wájú rẹ jẹ́ kọ́kàn wa balẹ̀ ká lè yìn ọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a máa lo ìwé Àìsáyà 58 tí a bá fẹ́ sùn verse 11 tí a bá fẹ́ sùn tàbí nígbàkúgbà ìní ká máa kà á
ẹ jẹ́ kó wà nínú orí wa ká máa fi ṣe orin kọ ní orúkọ Jésù. àwọn onígbèrè tìjú tó bá di jọ́ mẹ́jọ àti èmi àti ẹ̀yin àní dòkú kó tó tójọ́ náà. Olúwa yóò dì wá mú o. Ó dìgbà o.